Màmá Rainbow ni ìyá mi pátápátá. Ogogo ni bàbá mi kékeré. Kí Fali Werepe nígbà náà tó wò pé bí àṣà Fali Werepe àti Mr.Aina Fali Werepe náà ó náà náwó mú mi. And àwọn tí mo dárúkọ yìí wọ́n really ṣe bẹ̀bẹ̀. Wọ́n pọ̀n yín. Wọ́n really pọ̀n mí. Bó tilẹ̀ jẹ́ pé ibi tí ò séyàn náà wà ń bẹ̀ o, Alhaji Yinka Quadri náà ṣe dáadáa o. Kò sí bí ẹ ṣe lè fẹ́ act bí ẹnìkan tí ẹ máa rí pé mo fẹ́ mímìkì ẹni, mo fẹ́ mọ̀ bẹ́ẹ̀ ni iṣẹ́ act tí ò ní sí yàtọ̀ kan àbí méjì láàrin bí ẹni ẹ ṣe act àti béèyàn ṣe fẹ́. So nítorí ẹ̀ Ọlọ́run mọ bó ṣe deposit talent ẹ̀ sínú olúkálùkù. So my career, my talent, mi ò fẹ́ kí kankan nú ẹ̀ fail. Kì í ṣe páwa tá a wà nínú industry ò lè ṣe, àwa náà là ń ṣe tó fi ń wọlé padà. Bẹ̀tí ń gba tí social media dé la rí wípé okay, a máa lè máa lo opportunity àwọn followership àwọn èèyàn wọ̀nyí. Ẹni tá a fún ní 3 or 4 scenes tó di pé fíìmù fẹ́ jáde tó jù sórí page ẹ̀ tó bẹ̀rẹ̀ sí bá wa polówó, àwọn followers ẹ̀ náà máa lọ wò ó. Ohun tó fà á nìyẹn. Owó tá a fi ń shoot film nísìn ó ti gọbọyì débi wípé ó ti turn to purely business. Passion ti ń kúrò nídìí ẹ̀. Challenges máa wá. Most especially in real estate. Serious challenges because environment tá a wà yìí, this Nigeria, harsh. Harsh. This ife mú mi nísìn, mo rà mo sanwó fún yín mi mo ní. Ó ti di tèmi níwọ̀n bàgbà tí mo ti sanwó. Tí mo ti gbowó. But kẹ́yìn ẹnìkan láti ìtakùn wa déédéé kó ní ike yìí ife mú mi kó kàn kọ́ ti dájì náà kó dẹ̀ ní. Bó ṣe yẹ kó rí nìyẹn. Bó ṣe yẹ kó rí nìyẹn. Ìwọ náà faramú láyé. Ìwọ náà faramú. N tó dẹ̀ ṣe ń ṣe bẹ́ẹ̀ tó fi ń mú jẹ ní pé wọ́n rí i pé kò sí justice system wa ní Nàìjíríà ó slow. Ó slow àbò weak. Let me say both. Ìpínlẹ̀ Èkó pé wọ́n ní ìkan lára àwọn estate yín ibi ètò ọrọ̀ ajé yín pé ó wà illegal pé wọ́n demolish ẹ̀. Àwọn èèyàn nírọ̀ ní ọ̀dọ̀ Aina Gold kan wọ́n ṣàbẹ̀rẹ̀ sí ní ìgbé ẹnu oníkan láti ń gbọ́ pọ̀n. Ṣé estate yín ni àti pé ṣé documentation la máa ní kò pé ni àbí wọ́n kọ̀ witch hunt yín báwo èèyàn ṣe máa ń believe pé bóyá ti ṣe. Ètò ńlá ti dé, ètò bàbá ètò Oyinmomo. Ètò ńlá ti dé, ètò bàbá ètò sẹ́ Oyinmomo. Ẹ pè é kí n gbọ́ná Oyinmomo, 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 Oyinmomo. Ẹ pè é kí n túbọ̀ Oyinmomo, 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 Oyinmomo. Ẹ káàbọ̀ padà sórí ètò wa Oyinmomo, òun ló wà lójú amóhùnmáwòrán yín fún gbogbo ẹ̀yin tí ẹ ṣẹ̀ darapọ̀ mọ́ wa. Ẹ káàbọ̀, ẹ bá mi fi kalẹ̀ sí nítorí ọ̀dọ̀ àwọn ọkùnrin, ọ̀dọ̀ àwọn tí wọ́n jẹ́ bàbá fún wa, ọ̀dọ̀ àwọn tí ó jẹ́ wípé látìgbà tá a ti ń gbọ́ orúkọ wọn àbùkù ò bá orúkọ wọn, ààrí wọn di ìbàjẹ́. Àwa wò pé nínú industry àwọn kòkó ajẹgúnjẹ jẹ́ pé tó bá rìn dáadáa ó ti lẹ̀ mọ́ ẹ̀, tó bá dúró dáadáa mo ní àtijọ́ tàdé ti ń gbórúkọ wọn Aina Gold, Aina Gold, Aina Gold. Máa gbọ́ ìbàjẹ́ ṣó ó wá rí bẹ́ẹ̀ pé kéèyàn dá a pa kó má tiẹ̀ wá kù síbì kan. Àmọ́ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ Aina Gold, Chief Aina Gold tí ẹ ti ń ṣe àtótónu nípa ẹgbẹ́dádì wa wọ́n wà lára àwọn tó yẹ pé wọ́n strong ní Nollywood àti gba Aina Gold wá fún yín o. Gbogbo àwọn ìbéèrè tẹ̀sí ti fi ránṣẹ́ sí wa ó wà lọ́wọ́ mi bí ẹ jẹ́ kí n kọ́kọ́ ṣàfihàn wọn. Ṣé ẹ wà dáadáa sẹ́ kú jọ mẹ́ta? Mo ń gbìyànjú ìjọ kan pẹ̀lú. Ṣé dáadáa ni mo bá yín? Dáadáa làwa náà wà. Wúrà ní orúkọ yín gan-an ó reflect lára yín báyìí torí ẹ̀kan dán ni. Ọlá Ọlọ́run. Àwọn èèyàn dé wọn lọ́lá Ọlọ́run ni èèyàn náà dẹ̀ mọ́ ń pa ẹ̀ o. Ó dà ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ báyìí. Fún púpọ̀ nú àwa ọ̀dọ́ kan a mọ̀ yín àti rí àwọn
ìfọ̀rọ̀wérọ̀ yín láwọn ibì kan bó tilẹ̀ jẹ́ pé ẹ̀ kì í sábà lọ tipa la fi rí yín àmọ́ àwọn kan wà tọ́kàn máa ń rí yín lórí amóhùnmáwòrán pé is an actor òṣèré ilé àgbéléwò ni wọ́n tí wọ́n mọ bí ẹ ṣe bẹ̀rẹ̀ fún àǹfààní irú àwọn bẹ́ẹ̀ ẹ jẹ́ ká fà sẹ́yìn díẹ̀ báwo lẹ ṣe wọnú tíátà ṣé tíátà ló mú yín ni àbẹ́yìn lẹ wá lọ pé iṣẹ́ ìwọ̀n mi mo fẹ́ ṣe. ẹ ṣe lákọ̀ọ́kọ́ mo kọ́kọ́ fẹ́ tọrọ àforíjì fún torí lóòótọ́ ni ó ti pẹ́ tí ẹ ti ń pè mí tí kò sáyé ọ̀nà àtijọ́ àti mọ́ náà ni. ọlọ́ọ̀ máa jò ó dí. àmín àmín yes ṣe rí nílé ayé yìí ọlọ́run ti mọ ohun tí olúkálùkù máa jẹ́ torí pé láti ìgbà tí mo ti wà ní kékeré let's say tí mo ti gbọ́njú bí ọmọ 15, 16 and above láti máa ń ṣe stage performances ní local church mi. That's First Baptist Church Oshodi. And mo kàn rí pé most times tí mi ò bá ti wà available báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa clamor pé kí ló ń ṣẹlẹ̀ àrí Aina Gold I mean Aina náà máa ń pè mí ńgbà yẹn. So eventually mo wá wò pé ó dàbẹ̀ ń pé kíní yìí ṣé mi ò ní mú lọ́kùnkúndùn báyìí. Àmọ́ àsìkò yẹn náà ni mo fẹ́ tẹ̀síwájú nínú ẹ̀kọ́. Mo wá wò wípé ok ó dàbẹ̀ ń pé ẹ̀kọ́ ṣe pàtàkì o tí má bẹ̀rẹ̀ sí lé ti ọ̀rọ̀ eré orí ìtàgé àti pé àwọn kọ̀ọ̀kan tí mo mọ̀ ń gbà yẹn nípa àwọn ìrìn àjò mi sí mìíràn torí mìíràn ni ó dàbí bí ká sọ pé bí base all theatre art practitioners in Lagos State then. Okay. So fortunately mo ní one or two businesses tí mo ń ṣe lápá bẹ́ẹ̀ so mo máa ń lo opportunity yẹn mo máa ń lọ but mo ṣe máa ń rí wọn gbà yẹn kò tẹ́ mi lọ́rùn. Bó tilẹ̀ jẹ́ pé wọ́n lè ìrídìí sí ní sọ́dẹ̀ lọ́jọ́ wọ́n wò pé ṣé ibi tí mo fẹ́ yà sí ṣé irú àwọn tí wọ́n wà ń bẹ̀ náà ni this is not good enough ó dàbí ẹni pé jẹ́ ń lọ kàwé náà. So I now went to study. I studied estate management in Yaba Tech. Okay. And after tí mo ṣetán tí mo serve tí mo padà sẹ́kọ̀ọ́ mo wá bẹ̀rẹ̀ iṣẹ́ pẹ̀lú Dia Fatimilaya Uncle. Okay. It was whilst I was with Dia Fatimilaya Uncle ni mo wá meet ẹnìkan ẹni ẹ ti ṣaláìsí nísìnyí torí mo ní àǹfààní láti ní ilé sí Alágbàdo area. Okay. So ibẹ̀ ni mo ti meet ẹni yẹn. Àwa kan sọ kàn wá bá mi ni pé àwọn oní tíátà fẹ́ ṣiṣẹ́ and sitting room mi kí n jẹ́ kán ló gbọ́ why not if not you know. jẹ́ pé nǹkan tó ti ṣe náà tẹ́lẹ̀ ó ti wà lára. téèyàn ti white collar job lèmi ń ṣe but mo máa ń fún wọn nílé freely. This was around 2004, 2005 thereabout. So it was at that point ni mo wá fi lọ ẹni ẹ pé èmi náà fẹ́ wọnú iṣẹ́ yìí pé ta ló lè mú mi lọ bá lọ wá sọ fún mi pé ẹni tó ń close mọ́ tó ń rí pé ó jẹ́ ẹni tó wà responsible ni Mama Rainbow. Mo ní sori pé bí inú ṣe rí lóbìyàn màmá gangan ní gẹ́gẹ́ bí àgbàlagbà ọ̀dọ̀ wọn ni mo fẹ́ ó dẹ̀ mú mi lọ́bẹ̀
tí má ti close níbi iṣẹ́ ní Marina lẹ́kọ̀ọ́ níjọ́ riaza mo gba oṣù mẹ́rin lọ ní bẹ́gà láti lọ fún riaza and I did that for I think 18 months. And after the 18 months tí mo fẹ́ ṣe freedom graduation níbẹ̀ freedom ni àwọn pè ń gbà yẹn. wọ́n pè ń gbà yẹn so tí n bá close ní Marina ìjọ mi ẹ máa lọ sí Òṣùmàrè theatre group and ní riaza grand wa ní Òjòdúbẹ́gà and nígbà míì pàápàá mo máa ń parọ́ níbi iṣẹ́ tí máa rí pé riaza ìbóyá ní film shoot àbí nǹkan kan máa parọ́ níbi iṣẹ́ ní bóyá mo lè ní mo sick you know just to be available fún filming and you see and I just want to take this opportunity to láti kí mama gan mama Rainbow torí ọmọ wọn Fẹ́mi Phillips ó mú mi báyìí bí ẹ̀gbọ́n ẹ̀ kan tó ti sọnù rí ni kò ṣe mí gẹ́gẹ́ bí ọmọ riaza in fact tí n bá ti dé báyìí and n tó wá jẹ́ tó fi jẹ́ pé gbogbo ohun tí mo dà lénìí Òṣùmàrè ni ó ní wípé mi ò tí graduate mi ò tí ṣe graduation tí wọ́n ti fi mi star ṣe. Star. Yes. Wow. tó jẹ́ wípé iṣẹ́ yẹn I think the title is Alapatira. Gbogbo since mo ṣe mẹ́ ń lọ bí almost 30 something since. Lẹ́ni tí o tiẹ̀ tí face camera rí tó ṣe kọ́ṣẹ́. Tí o face camera rí. You know and so mo wò wọ́n ní gbogbo gratitude. Honestly. Ó nígbà kan rí tí ẹ sọ wípé ẹ máa rí Alhaji Taiwo Hassan Ogogo gẹ́gẹ́ bí ọlọ́run kékeré yín kí lẹ rò débẹ̀ ṣé torí pé because àwọn èèyàn kan ti sọ nígbà kan tó máa ní actor báyìí jọ actor báyìí ṣé wọ́n máa sọ fún yín pé ẹ jọra ni àbí kí ni ìfẹ́ wọn ṣe gbilẹ̀ lọ́kọ̀ yín tẹ́ fi sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn. Ẹ ṣé púpọ̀ ṣe rí ìgbà tí mo ṣe freedom tán ní ọ̀dọ̀ mama Rainbow mama wa ní okùnbí kan tó ṣe máa ṣe freedom ó yá nọ́mbà mú mi lọ sọ́dún fa ọ̀gá mi Alhaji Yinka Quadri àwọn ní chairman lọ́dún fa nígbà náà Alhaji Taiwo Hassan Ogogo was the vice and wọ́n mú mi débẹ̀ pé láti ní lọ mo ti dára ọdún fa so I had to do my graduation there too the second graduation lọ́dún fa and surprisingly Alhaji Taiwo Hassan láti ìgbà tí mo ti ṣe graduation yẹn gbogbo àwọn iṣẹ́ tó ń release gbogbo wa la mọ̀ ìgbà yẹn pé in fact àwọn èèyàn máa ń retí fíìmù any film tó fẹ́ jáde látọ̀dún fa lóòótọ́ ni. So kó wá jẹ́ pé èmi tí mo ṣe débẹ̀ ní Taiwo Hassan wá bẹ̀ if you look at my statue and his statue well ó fẹ́ dọ́gba lóòótọ́. And role tí àwọn bá lè play yàtọ̀ sí ìjàlá nǹkan táwọn máa ń sọ yẹn tí mi ò tó bẹ́ẹ̀ o. But aside from that, you know, kò sí mo believe pé kò sí role tí mo lè ṣe. Àmì tán lè ṣe. Tí wọ́n lè ṣe tẹ́yìn náà lè ṣe. Kí ó wá jẹ́ pé irú Alhaji Taiwo Hassan náà wá fẹ́ máa ṣiṣẹ́ tó jẹ́ pé mi náà máa fi star ṣe wọn. Tó jẹ́ pé àwọn fúnra ara wọn wọ́n lè star ẹ̀. Nígbà yẹn tí ó dẹ̀ wọ́pọ̀ pé àwọn tó ti stand gbà yẹn wọ́n ń gbé àwọn kéékèèké sókè kí wọ́n ṣe. So tó wá jẹ́ pé bóyá kẹ́ ẹ túbọ̀ understand mi dáadáa ẹni tí a jọ ní the same stature tó jẹ́ pé you know acting wa you know I mean. ohun gan náà.
so kó wá jẹ́ pé irú wọn náà fẹ́ yaṣẹ́ ara wọn tó jẹ́ pé nǹkan tí wọ́n lè ṣe fúnra ara wọn náà wá nínú rárá Aina Gold ni wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí fi Mr. ṣe wọn léraléra bẹ́ẹ̀ irú ẹni bẹ́ẹ̀. lóòótọ́ ni ẹgbẹ́ àwọn iṣẹ́ tán fún yín yẹn ló jẹ́ kẹ́yìn náà gbèrú sí i. Ọlọ́run kékeré èèyàn ni because mo rántí pé ìgbà tí màmá Rainbow gbé mi màmá Rainbow ni ìyá mi pátápátá Ogogo ni bàbá mi kékeré kí Fali Werepe nígbà náà tó wò pé bí àṣà Fali Werepe àti Mr. Aina Fali Werepe náà ó náà náwó mú mi and àwọn tí mo dárúkọ yìí wọ́n really ṣe bẹ̀bẹ̀ wọ́n pọ̀n yín wọ́n really pọ̀n mí bó tilẹ̀ jẹ́ pé ibi tí òṣèyàn náà wà ń bẹ o Alhaji Yinka Quadri náà ṣe dáadáa o yes torí pé kò tí ẹ̀ sọ́gà tí mo ní ọdún fá tí wọ́n tẹ́wọ́ gbà mí dáadáa Sànní Àlí ni o gbogbo wọn torí gbogbo wọn pátápátá lọ̀gá mi alẹ́ ṣe onílẹ̀ gbálẹ̀ ni every one of them gbogbo wọn lọ̀gá tí mo ní lọ́dún fáńgbà ẹ̀ wọ́n dẹ̀ tẹ́wọ́ gbà mí. ẹ wá jẹ́ kí n béèrè lọ́wọ́ yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ wípé ẹ̀kọ́ṣẹ́ ní Òṣùmàrè pé Òṣùmàrè lọ́n ti fà yín fún àwọn tí wọ́n wà ní ọdún Ifá tí gbogbo wọn dẹ̀ ṣe dáadáa sí yín ṣé a lè sọ wípé ó ní àwọn ìwà kan tẹ́ ẹ ní tó jẹ́ kí wọ́n tẹ́wọ́ gbà yín tó jẹ́ kí wọ́n pọ́n yín lé tó jẹ́ kí wọ́n máa lò yín. ṣe rí àwọn tó tẹ́wọ́ gbà mí lè àbá béèrè lọ́wọ́ wọn torí pé yes nítorí pé èmi ò ní hùwà oníwà ìwà mi náà ni mo ń hù and mo lè dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé láti ọdún yẹn lọ́hùn that's about barely 2020 bí 22 years bí ọdún méjìlélógún yes láti ìgbà yẹn wọn ò bàjẹ́ lọ́wọ́ mi èmi náà ò bàjẹ́ lọ́wọ́ wọn. àmọ́ tábà ní mo fẹ́ béèrè pé ó dáa jẹ́ kí n bí yín pé irú èèyàn wo lẹ jẹ́ kàṣe ní sàn láàrin ajínimú ní pẹ̀kọ̀rọ̀. Aina Gold jẹ́ ẹni tí ó máa ń wo òye ilé ayé wípé ẹni tí ó bá ti jù lọ ni kó bẹ̀rù. ẹni tí ó bá ti jù lọ ni kó bẹ̀rù. nítorí ó mọ ilẹ̀ tó máa mọ́la. So don't always look down on people. That's my philosophy anyway. Okay. So anywhere tí n bá dé kò sí bó o ṣe jẹ́ tí máa look down on you. Even kó jẹ́wọ́ ni wọ́n ní kó wá nu bàtà mi. And that is why anybody á sọ fún yín nínú theatre industry kí ọmọdé jókòó síbi tí mo wà yìí kó jókòó sórí chair yìí níbi tí mo wà yìí mi ò ní í dé kọ́ ní kọ́mọ yẹn dìde kí n jókòó I won't. Torí pé ibi tó lókàlùkù máa dé Ọlọ́run ló mọ̀. Let me give you an instance lórí ibi tí mo sọ̀rọ̀ sí yẹn kí n kàn fi kí ọ̀rọ̀ yẹn lẹ́yìn. In life mo ní àbúrò mi kan àbúrò mi yẹn àbúrò tí ó close mọ́ mi tí ó jọmọ dáadáa sí mi ò fẹ́ lọ in details àmọ́ ń gbà tí ó dé level kan lásìkò tí èmi ò tiẹ̀ wá ní nǹkan kan tí ò ṣiṣẹ́ tí ò ṣe anything lọ́lọ́run gbé lọ́wọ́ sókè ìgbà tọ́lọ́run wá gbé lọ́wọ́ sókè ó dẹ̀ rántí mi gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n pé ẹ̀gbọ́n mi kí ni tẹ́ ẹ lè bá mi ṣe iṣẹ́ wo lẹ́ ń ṣe mo níṣẹ́ báyìí construction ó dẹ̀ gbé construction fún mi tí mo tún fi ráyè dìde padà so òun ló fi jẹ́ pé nílé ayé yìí tó bá ti ń bọ̀ báyìí o mo bẹ̀rù ẹ ju ẹni tó jù mí lọ tó bá jù mí lọ tó ní gbogbo nǹkan jù mí lọ màá máa gbìyànjú àti tó ẹ
ìyẹn lólórin tó kọrin pé àwọn ìwé tó ń bọ̀ lẹ́yìn la ò lè sọ. tán ẹ wá jẹ́ kí n béèrè lọ́wọ́ yín gẹ́gẹ́ bí oníṣòwò ilé kíkọ́ àǹbánikọ́lé àǹtalé àralé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èwo ló ṣáájú èwo ni ààyò yín àkọ́kọ́ nínú ilé kíkọ́ àǹbániralé àti iṣẹ́ eré àgbéléwò torí mo mọ̀ wípé owó wà lára iṣẹ́ méjèèjì. owó ẹ̀ pọ̀ ẹ rí i pé ká tó bẹ̀rẹ̀ ní ìsìn mo ní kẹ́nìkan fún mi ní just 1 hour. bẹ́ẹ̀ni. owó ẹ̀ pọ̀ àtọ̀tún àtòsí méjèèjì kò sí ní tó máa ń fẹ́ fúnra wọn láyè ṣùgbọ́n ọlọ́run náà ló ń bẹ́ẹ̀dá tó ọlọ́run ló ń bẹ́ẹ̀dá tó ṣe rí mi ò lè sọ pé kan báyìí ni ààyò jù kan lọ. kí nìdí. ẹ ṣe pásítọ̀ mi pásítọ̀ Sam Adéyẹmí wọ́n máa ń ní tá a bá lọ síléèwé mo kàn ń tú palẹ̀ ní Yorùbá ni tá a bá lọ síléèwé a máa ń yan kàríà tá a fẹ́ kàríà yẹn a lọ kọ́ léèwé ni àmọ́ ó tún ní talent kan tọ́lọ́run máa ń deposit sínú olúkálukú wa. ìyẹn ẹ̀bùn àmútọ̀run wa. ẹ̀bùn àmútọ̀run wa. so wípé ìgbà tí kàríà yẹn láwọn àsìkò kan ó lè fail èèyàn. so when your career fails you talent will not nítorí pé talent yẹn ọlọ́run deposit ẹ̀ fún ẹni ìwọ nìkan ló gbé wá. kò sí bí ẹ ṣe lè fẹ́ act bí ẹnìkan tí ẹ máa rí pé mo fẹ́ mímìkì ẹni mo fẹ́ mọ̀ bẹ́ẹ̀ ni iṣẹ́ act tí ò ní sí yàtọ̀ kan àbí méjì láàrin bí ẹni ẹ ṣe act àti béèyàn ṣe fẹ́ so nítorí ẹ ọlọ́run mọ bó ṣe deposit talent yẹn sínú olúkálùkù so my career my talent mi ò fẹ́ kí kankan nú ẹ fail so ìgbà míì mo máa ń yẹ career sílẹ̀ fún talent ìgbà míì mo máa ń yẹ talent sílẹ̀ fún career but téèyàn tá bá wá yẹ talent sílẹ̀ tí ó bá lọ pẹ́ jù wọ́n tún máa ń fẹ́ gbàgbé wa pé àmọ́ ṣe bí ẹ tí ẹ tún ráyè mọ́ ni mo ráyè o màá tún fi career màá tún pààyẹ tì díẹ̀ so àṣà ń ṣe sọ́tún. àmọ́ nínú gbogbo career àti profession yìí ẹ tún jẹ́ olóṣèlú. bẹ́ẹ̀ni. ibo nìyẹn ti wọlé wá ṣáwọn èèyàn ló ní Aina Gold ó ní qualities o lè ṣe o fẹ́ràn àwọn èèyàn o fẹ́ràn ìlú àbẹ́yìn gan lẹ wò pé pẹ̀lú bí mo ṣe máa ń ṣe yìí jẹ́ kẹ́mi gan darapọ̀ mọ́ àwọn olóṣèlú pé if you cannot beat them you will join them. ẹ ṣe rí tòṣèlú yẹn ẹ jẹ́ kí n pè ní abínibí. nítorí pé láti kékeré pé mo gbọ́njú báyìí ni mo ti gbọ́njú bá bàbá mi nínú òṣèlú. Was the secretary UPN ní wọ́ọ̀dù wa lóṣòdì gbà yẹn and ẹ̀kọ̀ọ̀kan mo máa ń bá wọn lọ sí meeting so ó ti wà lára now ìgbà tí mo wá kó débi tí mò ń gbé nísìn period yẹn ọ̀nà ò dá gbogbo àdúgbò yẹn ò wá òkè ṣé CDA náà la máa ṣe tí wọ́n fi máa attend sí gbogbo ilé ó dàbẹ̀ pé òṣèlú ló máa dá o níbi tá a ti máa lè lẹ́nu àti lè béèrè nǹkan tá a bá fẹ́ ìyẹn ló dífá fún yín pé tí mo fi join AD láyé ìgbà yẹn tó fi di AC tó fi di ACN tó fi di APC báyìí. so ọmọ ẹgbẹ́ APC nìyí. tí tọkàntọkàn. ṣé a máa retí pé máa gbá sí àyè àpótí ìgbò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. ọlọ́run ló mọ̀rìn àjò ẹ̀dá tá a bá kú ìṣe òtán. lóòótọ́ náà ni. ó dà gẹ́gẹ́ bí olóṣèlú gẹ́gẹ́ bí ẹni tó tún ṣòwò ilé ẹnu ọjọ́ mẹ́ta kan a rí pé ìpínlẹ̀ Èkó pé wọ́n ní ìkan lára àwọn estate yín ibi ètò ọrọ̀ ajé yín pé ó wà illegal pé wọ́n demolish àwọn èèyàn nírọ̀ ní ọ̀dọ̀ Aina Gold kan wọ́n ṣàbẹ̀rẹ̀ sí ní ìgbé ẹnu nìkan láti ń gbọ́ pọ̀n ṣé estate yín ni àti pé ṣé documentation la máa ní kò pé ni àbí wọ́n kọ́ witch hunt yín báwo èèyàn ṣe máa ń believe pé bóyá ti ṣe bóyá ẹ̀ ṣe tiwọn wọ́n wá wò pé àdèmàdá sẹ̀ríà fún kí ló ṣẹlẹ̀. ẹ ṣe tí ẹ bá wo publication yẹn I think it's about
147 estates ló wà involved. Lagos State lè ṣe documentation ilẹ̀ tán. Ṣé rí tẹ́ bá wo list yẹn bí 140 something estates ló wà involved. Bóyá gbogbo àwa tí a wà ní Aziz yẹn. And mi ò ní fẹ́ sọ much on it nítorí wípé ètò ń lọ lórí ẹ̀. But ibi tí mo fẹ́ yọ kúrò ní the illegal tẹ́ni wọ́n kọ illegal. Wọ́n fẹ́ ká wá ṣe perfection layout planning documentations one. Okay. And they gave us time and adé wà lẹ́nu ẹ̀ nítorí pé kì í ṣe ohun tó ṣe é ṣe ní kíákíá wẹ́rẹ́wẹ́rẹ́ ni and àwà lẹ́nu ẹ̀ ṣùgbọ́n pé nípa pé bóyá wọ́n lọ demolish Lagos State to demolish any of the estates but wọ́n ní ká wá perfect physical layout plan one. Mo lérò wípé gbogbo àwọn olólùfẹ́ yín ó ti yé wọn báyìí torí ńgbà yẹn náà bẹ̀rẹ̀ sí ní rí àìnágbò kí ló ṣe kò ṣe wọn kò sí lára wọn kò ó ti yé yín báyìí. Ó dẹ̀ jẹ́ kí bèrè lọ́wọ́ yín àwọn èèyàn kan nígbàgbọ́ wípé Nollywood ayé àtijọ́ pé ìbọ̀wọ̀ fágbà wà ìtẹríba wà ìkóra ẹni níjànú wà ó yàtọ̀ sí Nollywood tá à ń gbà ń sìn. Ṣé ẹ lérò wípé bẹ́ẹ̀ ni àti pé kí lẹ lè sọ wípé ó fa àwọn kùdìẹ̀kùdìẹ̀ ṣé ẹnu wa ò ká àwọn ọmọ tó ń bọ̀ mọ́ ni àbáwọn àgbàlagbà kan ti wò pé ẹ wo ẹ jẹ́ kó máa ṣe nǹkan tó wù wọ́n báyé ti gbà ni. Tá a bá bẹ̀rẹ̀ lórí ìbéèrè tẹ̀bẹ̀rẹ̀ ilé aṣọ ilé amọ́. Ẹ fún wa lóní ráńpẹ́ ẹ jẹ́ ká wò. Ó dà ṣe rí i nígbà tí discipline wà tó rinlẹ̀ dáadáa kò sí social media. Ṣé rí gbà yẹn àti mi àti àwọn ẹlẹgbẹ́ mi a máa wo àwọn àgbà wa níwájú torí pé ohun tí wọ́n bá sọ làbẹ́gí o ò lè dé kó lọ fẹ́ máa ṣe fíìmù kó má tọpasẹ̀ tó yẹ kó tọ̀ kó lọ fẹ́ ṣapá báyìí. Àmọ́ nísìn láti ibi tá a jókòó sí tèmi pẹ̀lú yín má decide pé ok yàtọ̀ sí program tá à ń ṣe o ẹ jẹ́ káwa náà tún sọ̀rọ̀ ká create content kan ibi tá a máa jù sí wa tí ó sẹ́ni tó máa mú wa. So anybody can bring in money today, shoot a film, kó dẹ̀ gbé fẹ́ni tó wù. So that independence ó ti jẹ́ kí ojú ọ̀run nísìn ti wá ní space so gbogbo ẹyẹ ló wá ń fò. So if I have my money then who are you láti ní pé kí n ṣe máa tún wá máa sábà ẹ when what is just left for me is just to give you your money then come and act for me or kó wá ṣiṣẹ́ tí mo máa ní gbà ẹ fún. So àwọn bàbá yẹn gan nísìn or let me say àwa bàbá yẹn. Torí ẹ ti wà nínú wọn. Bẹ́ẹ̀ ni àwọn ọmọ yìí la wá ń wò lójú dáadáa àwa ń kẹ́ wọn lójú kẹ́ wọn lẹ́mú nímú. So that kọ́ lè máa pè wá síṣẹ́. Or else tó bá sọ pé bákan ló ṣe jẹ́ wọ́n á gbé ẹsẹ̀gbẹ́ kan wá pẹ̀lú mi a rí ẹ là ń pè ẹ́ tá a bá rí ẹ pẹ̀lú mi. So ayé ìgbà ọmọ ìjókòó mẹ́ẹ̀ ó ti kúrò nítorí pé tọmọ yẹn bá jókòó láyé ìgbà yẹn ó mọ̀ pé tó ń bá fẹ́ ní ìlọsíwájú nínú iṣẹ́ yìí òun gbọ́dọ̀ fi tàwọn àgbààgbà yìí ṣe. Bẹ́ẹ̀ nísìn YouTube is a free world. And that's just it. YouTube is a free world náà a ti rí i pé ó ti wá ń di irú wá ògiri wá nítorí tẹ́lẹ̀ àní actors ló ń ṣe acting nísìnyí a ti tún yà sáwọn skit makers àwọn actors tí wọ́n employ àwọn skit makers láti wá di actors. Àwọn audience dẹ̀ ti ń rárí sáàrin bẹ́ẹ̀ pé ẹni yóò ń ṣàtọ̀ kò train ó kàn ń ṣe skit kakọ̀ pààyàn lẹ́rìn-ín lóní díẹ̀díẹ̀ ẹ̀ ti wá import wọn ẹ̀ ti sọ wọn d'actor ṣó yẹ kó rí bẹ́ẹ̀.
yes ó yẹ kó rí bẹ́ẹ̀ kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. ẹ là fún wa. mo wá bá yín mo ní ẹ yá mi ní 2 or 3 million mo fẹ́ ṣiṣẹ́ mo wá wo àwọn wo ni mo lè pè mo wò pé okay Aina Gold ó mọ bọ́n ṣe ń ranjú abamiṣẹ́lẹ̀ skid maker yìí ó ní followers gan o ẹni tó ní bóyá bíi 2 or 3 million followers jẹ́ kí n pò ó náà àwọn followers ẹ̀ náà màá tún rí múnú wọn lágbájá báyìí òun náà tún rí báyìí so bí owó yẹn ṣe máa padà ló máa jẹ́ èròǹgbà ọkàn mi ìyẹn 3 million tí mo wá yá yẹn bẹ́ẹ̀ tí n bá wá rò pé kí ni kò yẹ kó rí bẹ́ẹ̀ o àwọn tó wà nínú iṣẹ́ mi tí mo mọ̀ ní kí n pe o yes tó bá ti mọ̀ pé o tó gbèsè jẹ o dẹ̀ tó san kì í ṣe páwa tá a wà nínú industry ò lè ṣe àwa náà là ń ṣe tó fi ń wọlé padà bẹ́ẹ̀ tí ń gba tí social media dé la rí wípé òkè a máa lè máa lo opportunity àwọn followership àwọn èèyàn wọ̀nyí ẹni tá a fún ní 3 or 4 things tó di pé fíìmù fẹ́ jáde tó jù sórí péjì ẹ̀ tó bẹ̀rẹ̀ sí bá wa polówó àwọn followers ẹ̀ náà máa lọ wò ó ohun tó fà á nìyẹn owó tá a fi ń shoot film nísìn ó ti gọbọyì débi wípé ó ti turn to purely business passion ti ń kúrò nídìí ẹ̀ àwa tá a wà nídìí ẹ̀ tá a ti ń bọ̀ tẹ́lẹ̀. tẹ fi passion wọlé. la fi passion wọlé la dẹ̀ ń fi passion ṣe dọ̀là ọlọ́la. but a ti ní incursion of business people business men and women wọ́n ti wọ industry. mo fẹ́ ṣòwò mo fẹ́ jèrè. that's just it. so ẹni tó fẹ́ ṣòwò tó fẹ́ jèrè ẹ lè fọwọ́ lálẹ̀ fún wípé kó má lo skid makers ọ kó má rìn báyìí kó má rìn báyìí. that's just it. because bówó ẹ̀ ṣe fẹ́ para. ló ń gangan rò ló ń rò. bó bá jẹ́ mi náà ńkọ́. ǹjẹ́ gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n gẹ́gẹ́ bí ẹni tó ní ìmọ̀ ṣé mo lè bí yín kẹ́ dárúkọ ọba mẹ́wàá fún wa pẹ̀lú àkọlé adé wọn. ọba mẹ́wàá. pẹ̀lú àkọlé ntàdé wọn jẹ́ tó fi ń pè wọ́n. okay. ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti ibi tẹ́mi fúnra mi ti ṣẹ̀ wá olówó of Òwu. òṣèlú. Aláké of Egbaland. òṣè méjì. Ewì of Adó Èkìtì. ó di mẹ́ta. Ẹlẹ́kọ̀lé of Ìkọ̀lé Èkìtì. ó di mẹ́rin. mẹ́rin péré mo ṣe sọ. 4/10 lẹ wáyé o 4/10 lẹ ṣe wáyé o ẹ ṣe ń gbá ẹ fúlọ́wọ́ o. máa gba gbogbo ẹ̀ ẹ dúró Olú of Ìlaró. Olú ti Ìlaró ó di 5. Awújalẹ̀ of Ìjẹ̀bú-Land. ó di 6. àbò tí ń pass bọ̀. ẹ ti ń wà bí bí. mo fẹ́ kí ló ń pè ti Ìbàdàn kí ní kan fi ṣé Ìbàdàn ti sí Ìbàdàn. a kà ní Ìbàdàn bí Ìbàdàn a sì jọba lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. wọ́n fi pé Olúbàdàn Ìbàdàn. Olúbàdàn ṣe méje ẹ ti gùn síbẹ̀. Olúwo fi wo ṣe mẹ́jọ. Ọọ̀ni of Ifẹ̀. Ọọ̀ni of Ifẹ̀ ṣe mẹ́sàn-án. Aláàfin of Ọ̀yọ́. Aláàfin of Ọ̀yọ́ ṣe mẹ́wàá. ó ti jù mẹ́wàá lọ. ẹ fún mi méjì sí ẹ kò fún mi ṣé mo rí ẹ fún mi méjì sí. irọ́ mi ò ń fúnyàn lé ní. kẹ má bàa há àbí. mi ò ń fúnyàn lé ní. ẹ fúnyàn lé ní. ẹ̀yin wa lórí ètò bàbá mi dáadáa Aina Gold tí wọ́n wà lára àwọn tí wọ́n jẹ́ kí ojú tì wá lẹ́ka eré ìdárayá lẹ́ka eré àgbéléwò tí bá ní kí n bí yín a ti sọ̀rọ̀ ṣẹ́ politician estate agent actor ẹ wá jẹ́ ká béèrè gẹ́gẹ́ bí family man báwo lẹ ṣe ń ráyè láti ṣètò iṣẹ́ ṣètò ilé pàápàá jùlọ a mọ̀ pé iṣẹ́ tẹyàn láàyò iṣẹ́ tó máa ń mú ọ̀pọ̀lọpọ̀ ìbùkún wá àti ọ̀pọ̀lọpọ̀ ìpèníjà dání ni mo dẹ̀ mọ̀ wípé lára àwọn ìpèníjà tẹ̀yìn ọkùnrin máa ń ní òun náà ni obìnrin àwọn fáǹsì wa à ń gbádùn yín báwo ni tìta ò wá ṣe dá lérú tí a dẹ̀ borúkọ yín nídìí ìbàjẹ́ pé Aina Gold wo tó bá ti ní kó wá sí 302 ṣe mọ̀ páwọn èèyàn kan wà bẹ́ẹ̀ torí wọ́n ní industry wa yìí industry kòkó ajégunjẹ ẹran ni báwo lẹ ṣe ń ṣe. ẹ ṣe lákọ̀ọ́kọ́
mo rántí pé ìgbà tí mo fẹ́ ṣe freedom lọ́dọ̀ mama Rainbow mama ní kí madam tẹ̀lé mi wá. Èmi kúnlẹ̀ madam náà kúnlẹ̀ nọ́bá ní náà kí madam má kúnlẹ̀ kó jókòó. Wọ́n wá ní ṣó fi ó yọ̀ǹda ẹ̀ láti máa ṣiṣẹ́ torí pé iṣẹ́ tí ò ní jẹ́ kó máa gbélé ni. Iṣẹ́ tí ò ní tó jẹ́ pé tí obìnrin tó wà nílé ò bá ní good understanding. Kẹsẹ̀ dúró. Kò yé mi náà tààrà ń gbà yẹn torí pé gbogbo ohun tí mo máa ń wò nígbà ṣé bí ẹni lọ bí iṣẹ́ náà ni ká lọ act ká dẹ̀ padà. Èmi ò mọ̀ pé ìgbà míì gan-an a lè lọ fọ́sẹ̀ kan tá àti ẹ̀dẹ́ gbọ́rọ̀ lé ọ̀sẹ̀ méjì oṣù kan. And wọ́n dẹ̀ bi wife mi fún lẹ́ẹ̀mẹ́ta. Wọ́n dẹ̀ ní náà in as much tó ti sọ pé nǹkan tóun fẹ́ nìyẹn òun yọ̀ǹda. Ṣé rí that singular statement ni ò jẹ́ kémi náà kọjá àyè mi. Obìnrin tó dédé yọ̀ǹda mi ẹni tó dákẹ́ àmọ́ tinú ẹ̀ ẹni tó dìdí yọ̀ǹda mi èmi náà mo gbọ́dọ̀ wà very careful. And so far so good. God has been so good. And I want to equally seize this opportunity láti dúpẹ́ lọ́wọ́ ìyàwó mi. Torí pé Ọlájùmọ̀kẹ́ obìnrin ni. Bí mo ṣe wà ń bí yìí nísìn tí ìpè bá dún pé kí n máa bọ̀ lọ́yọ̀ọ́ tí mo dẹ̀ rí pé aṣọ wà nù mọ́tò tí n bá ti pè bá kí n kàn pé ní pé madam Ọ̀yọ́ yá o ẹjọ́ tó Ọlọ́run ó máa tọ́sẹ̀ kan o ẹ má kẹ́rù mi jáde tí n bá dé o a tún fọlọ́run sí mi ni. ṣé èyí ti wù wá tán fi lè kẹ́rù yín jáde rí. torí a kì í mọ̀ rí kò rí má mi o. kò rí má mi. well ṣe rí owó yẹn náà ní kẹ́ ẹ jẹ́ ká fi parí ẹ̀ pé a kì í mọ̀ rìn kò rí má mi. wonderful. orí ti mi several times tó jẹ́ pé majority ọ̀tún àtòsí òun náà la fi gbé. orí mi o àmọ́ má jò jábọ́. unlike ṣe rí tó bá jẹ́ pé ìgbéyàwó òde ìsìn ni ìyẹn jẹ́ sí whatever kì í ṣe pé ó máa crash nìkan ó máa destroy entirely. But ìgbéyàwó àtijọ́ àwọn ẹ̀kọ́ tí àtọ̀tún àtòsí wa kọ́ kó tó nílé olúkálùkù kó tó di pa meet ó sì ń ṣiṣẹ́. Ilé ọkọ ilé ẹ̀kọ́ ilé ìyàwó náà ilé ẹ̀kọ́ ni. Torí pé ní ilẹ̀ Yorùbá bá ṣe gbọ́njú náà sọ pé òkè obìnrin kó lọ sílé ọkọ bẹ̀tí nínú bíbélì gẹ́gẹ́ bí látọ̀dọ̀ àwa kìrìsìtẹ́nì àwa ọkùnrin là ń kó lọ sílé obìnrin. Ó ṣe ọkùnrin á dẹ̀ fi bàbá àtìyẹ́ ẹlẹ́ ní bíbélì sọ. So if you look at it àwọn ẹ̀kọ́ yẹn lọ́lọ́run fún wa ní àǹfààní la mú lò tó fi jẹ́ pé even if there is any kùdìẹ̀kùdìẹ̀ ìpèníjà kùdìẹ̀ káàtó. Kùdìẹ̀kùdìẹ̀ yẹn ò jáde lẹ́nu ọ̀nà wa rí. Kò ṣayé ìsìn tó yẹ kí wọ́n ti gbéra wọn sórí social media. Yes kíákíá ti dórí social media kí lágbájá ò jẹun lé ó ti dórí social media so all this etí kẹta etí 100 etí 1 million gan wọ̀. níbi tí ẹ̀sùn mi dé yẹn ẹ wá jẹ́ kí n béèrè lọ́wọ́ yín gẹ́gẹ́ bí ọgbọ́n àgbà tiyín tẹ́lẹ̀ fi là wá lọ́ọ̀yà àwọn ọmọdé kí lẹ ṣe lérò wípé ó yẹ ká máa manage expectation wa pàápàá jùlọ nípa ọ̀rọ̀ lọ́kọláyadé tabaníkà wò díẹ̀ náà ilẹ̀ ti ta sí ìgbà tẹ́yìn náà ti wà ń lé mọ́mì tí ẹ ti ń ṣe 1 2 3 tó ti ń lọ torí láyé ìsìn ká tó di pé a ti ẹ̀ sọ̀rọ̀ kan méjì wọ́n ti wá tú àṣírí ara wọn sórí social media mo rí nǹkan báyìí lórí fóònù ọkọ mi mo rí nǹkan báyìí lórí fóònù ìyàwó mi ò ṣe mọ́ bẹ́ẹ̀ ṣe sọ etí kẹta etí kẹrin etí kẹwàá etí 100 ti wọnú ẹ̀ ṣé irú ìgbéyàwó yẹn á sì ṣe fi sẹlótéèpù mú papọ̀ pé ó dá ẹ jẹ́ ká máa manage ẹ lọ àbí báwo ni àwọn ìgbésẹ̀ tó yẹ ká máa gbé láti rí i pé ó dá o tọ́rọ̀ bá tiẹ̀ wá ṣẹlẹ̀
àwọn wo ló yẹ ká pè báwo ló ṣe yẹ ká ṣe manage kó má di nǹkan tẹ́tí 100 ń bá wa dá sí. ẹ ṣe rí kéèyàn tó mọ ìgbésẹ̀ tó lè gbé ìbí máa ń wà nú ẹ̀ bá a ṣe bí ni bá a ṣe tọ́ ni ẹni tá a fi social media bí tó ń rí màmá ẹ̀ lórí social media tó rí bí ìgbà tí màmá gan ṣe content tí ọwọ́ bàbá fúnra rẹ̀ tí ó jẹ́ pé any little thing ṣe rí social media bà a lot of things jẹ́ yes ó bà a lot bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ rí gẹ́gẹ́ bí ọ̀nà àtijẹ àti mu but àwọn èèyàn ló the positive aspect ẹ̀ dáadáa. ẹ jẹ́ àwọ̀. ẹlòmíì ò kì í ní nínú òyìnbó bá a ṣe ń kó òyìnbó a ní comma a ní full stop a ní apostrophe a ní gbá a ní gbogbo ẹ̀ ẹlòmíì gbúrúrúrúrú ní. ìgbà táwa ń dàgbà mo ti fẹ́yàwó kí fóònù alágbèéká kó tó dé. kó tó gbilẹ̀. and tí mo bá ń láti ìgbà tí ìyàwó mi ṣì wà ní àfẹ́sọ́nà kò sọ̀rọ̀ pé ṣó wà ń lé jọ mo ń bọ́ lọ́dọ̀ ẹ̀ àbí bákanbákan ó máa kàn déédéé gbéra ńlé ni tó bá dẹ̀ délé wọn tán ní òsì ńlé tí ò bá ti dágbére pé bí báyìí lòun lọ tó bá dágbére ló ṣe máa lè lọ wò tí ò bá ti dágbére wàá padà sílé wàá tún wá gbà míì láti lọ ni gbogbo effort yẹn gan wa ìwọ gan wa ti mọ̀ pé ìyà tí mo jẹ láti fẹ́ yàwó lélẹ̀. But these days ìyàwó tí mo fẹ́ tó yẹ pé I will just punch on my phone pé are you around tó bá mo wà lé ok tó bá délé ṣé rí gbogbo ohun tèmi sọ yẹn ó kọ́ àwa lẹ́kọ̀ọ́ nígbà tí fóònù alágbèéká wa dé àwa ní restrain a lot ohun tá a fi kọ́ra wa fóònù mi ò lè orí amóhùnmáwòrán mo wà yìí fóònù mi ò dún rí kíyàwó mi dé díẹ̀ pé kò tiẹ̀ wó pé lágbájá báyìí ló ń pè náà ibi tó bá wà àsìkò tó bá yá ẹ wà wá gbé fóònù ẹni tó bá dẹ̀ débẹ̀ tí kọ́ yẹn ti kọ́ wà mẹ́ni tó pè ẹ́ later and so also for our own too mi ò lè wà lórí bẹ́ẹ̀ báyìí kí fóònù ìyàwó mi máa dún mi ò ní business with it nítorí pé fóònù tá a rí gbogbo ìbànújẹ́ ayé inú ẹ̀ ló wà bí obìnrin ṣe lè fìyàn lẹ̀ láàrin 5, 10, 15 minutes tó bá ti gbé fóònù ọkọ ẹ̀ báyìí ọwọ́ kan ni so ṣe rí ó dìgbà tá a bá lè kóra wa níjàánu most especially àwa Yorùbá tá a bá lè kóra wa níjàánu wípé ìgbà tí mo fẹ́ ọkọ mi wọ́n ní for better for worse for whatever tí n bá ṣe ń bẹ̀ because tó bá ti lè túra ẹ sílùú tó túra ẹ sí. tó túra ẹ síta. síta. tó fẹ́ díẹ̀ sáyé. tó bẹ̀ gbà báyìí. mo tiẹ̀ máa ń gbọ́ máa ń dáṣà pé àwọn social media yín lọ àbí kíní kan yín lọ kọ̀ọ̀kan oríṣiríṣiríṣiríṣiríṣi in fact ó máa ń jẹ́ àlẹ́nu fún mi tí n bá so difficult àwọn èèyàn ti wọ inú ẹ̀ gan-an àwọn èèyàn ti wọnú social media life débi wípé ó ti so difficult tí anything bá ṣẹlẹ̀ bóyá ọkọ àtìyàwó ní wá nísìn tí nǹkan kan ṣẹlẹ̀ láàrin wa bóyá mo kàn jáde gbogbo ohun tó ṣẹlẹ̀ yẹn you pick your phone ṣẹ́rí ǹjẹ́ mọ̀ pé nǹkan tí bàbá yẹn tó ṣe rèé kí ni kan what for so èmi kàn fẹ́ rọ àwọn èèyàn ni wípé eégún tó lọ sóde tó dé tí ò lérò lẹ́yìn tí ò mówó wálé irú eégún bẹ́ẹ̀ èèyàn ń pàtì ni o à ń gbé gẹ̀lẹ̀dẹ́ lárugẹ kọ́pọ̀lọpọ̀ fi ọ̀rọ̀ this phone and social media yìí sílẹ̀
kì í ṣe pé a lè lo media for so many positive things. Ká recalibrate èròǹgbà wa lórí ẹ̀ kó jẹ́ pé àwọn kí làwọn òwúlò ẹ̀ lèyàn wọn máa rò, kì í ṣe lágbájá ṣẹ̀mí social media tàmẹ̀dú ṣe kinní kan social media. ó ká ọkọ mi pẹ̀lú ọ̀rẹ́ mi ó ti wá post fídíò. So ó jẹ́ kí láyé ìsìn ó jẹ́ kí so many things go wrong. Lákòótán ní pátápátá tó bá yẹ pé ẹ ṣiṣẹ́ acting àmọ́ pé ẹ ṣiṣẹ́ real estate ṣó níṣẹ́ tí ẹ tún lè ṣe tó bá yẹ pé ẹ ṣiṣẹ́ acting rárá àti wípé kí làwọn nǹkan tí ó dàbí nǹkan ìpèníjà fún yín tó fẹ́ mú yín fà sẹ́yìn pé iṣẹ́ ìpín tí ẹ wàá ṣe mọ́ ó di gbére ṣàríwẹ̀. Kò sí ní tí mo fẹ́ fà sẹ́yìn mẹ́ nítorí pé number one mo like láti máa kọ́ èèyàn lẹ́kọ̀ọ́ ó jẹ́ kí n nílé ìwé. Mo ní both primary and secondary school tó jẹ́ pé kó tó di pé àwọn olùkọ́ nǹkan fill up everywhere èmi náà máa wọ classroom láti máa kọ́. Gẹ́gẹ́ bí olùkọ́. Yes. So ìyẹn bẹ́ẹ̀ then acting ikú ní bọ́sọ̀ lẹ́rìn òwúrẹ́ o. Dátà ló ń gbaṣọ lọ́rùn ènìyàn. Dátà ló ń gbaṣọ lọ́rùn èèyàn, ikú ló ń gbaṣọ lọ́rùn ewúrẹ́. And the real estate business, that is my career. I'm 62 now, so mo ti ń relax activities mi. Running up and down. Ọlọ́run ti bá wa ṣe àti establish office ti jókòó ó ti dúró bá ṣe wà ń bí ní bad office lọ́sẹ̀ kan. Iṣẹ́ ń lọ ń bẹ̀. Iṣẹ́ ń lọ. So ó jẹ́ kí mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run mi ò challenges máa wá most especially in real estate serious challenges because environment tá a wà yìí this Nigeria harsh. Harsh. This ife mú mi nísìn mo rà mo sanwó fún yín mi mo ní ó ti di tèmi níwọ̀n bàgbà tí mo ti sanwó tí mo ti gbowó. but kẹ́yìn ẹnìkan láti ìtakùn wa déédéé kó ní ike yìí ife mú mi kó kàn kọ́ ti dajì náà kó dẹ̀ ní bó ṣe yẹ kó rí nìyẹn. Bó ṣe yẹ kó rí nìyẹn. Ìwọ náà faramọ́ láyé. Ìwọ náà faramọ́. Tó dẹ̀ ṣe ń ṣe bẹ́ẹ̀ tó fi mú jẹ ní pé wọ́n rí i pé kò sí justice system wa ní Nàìjíríà ó slow. Ó slow àbò weak. Let me say both. And ṣé mo méjèèjì ni ó weak ó slow. For instance now morale èmi mo ní àwọn èèyàn tí ń dédé ẹ̀ wọ́n ti ń ṣiṣẹ́ lọ and somebody from nowhere kàn dédé pé tìbọn tàdá ohun àwọn kan ajagunbalẹ̀ kan at the end of the day so gbogbo àwọn nǹkan tá à ń fèsì nìyí tá à ń bẹ̀jọba níwọ̀n bá àgbà tí àtọwọ́ yíyá àti gbogbo ẹ̀ tá a máa kó lọ́ra lẹ̀ tó jẹ́ pé àwọn kan kàn dédé wá ní àwọn ajagunbalẹ̀ ṣé èmi ni mo fẹ́ ní káwọn client mi kan lọ máa bá àwọn aládàá oníbọn. Àbẹ́yìn kò dé lè fèsì oníbọn àtàládàá. So and kórúkọ má bàjẹ́ àwa náà bẹ̀rẹ̀ sí sáré káàkiri ẹ jẹ́ á lọ yáwó bóyá ká tún wá bòmí o so the environment is too harsh. So but ohun tó bá ọ̀rọ̀ yẹn dé kò ju wípé mi ò fìgbà kan rò pé kí n padà torí pé mo ti tọrùn bọ̀ ohun tí mo lọ kọ́ léèwé ni tí mo dẹ̀ ti ń ṣe so gbogbo ohun tá a bá ń díẹ̀ a máa fèsì ẹ̀ náà ni so at no point in time ni mo ní mind pé bóyá mo fẹ́ fi kan lẹ̀ àbí no kò sí. Mo fẹ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ yín pé lóòótọ́ àwọn ìbéèrè kan ṣì wà tí mo fẹ́ béèrè àmọ́ tá a bá wojú aago wa náà àkókò ti lọ lóní ráńpẹ́ àmọ́ tí ò bá ní bí yín nínú
gẹ́gẹ́ bí olóṣèlú gẹ́gẹ́ bí eléré àgbéléwò ẹ̀yin eléré àgbéléwò máa ń ṣe àsíá ìgbò fáwọn olóṣèlú tẹ́ bá ti wá dìbò tán fún wọn ẹ̀yin náà lẹ tún máa ń sọ pé ń tẹ́ ẹ béèrè wọn fún yín olóṣèlú ni yín actor tún ni yín kí ló dé tó ṣe ń rí bẹ́ẹ̀. ẹ ṣe tèmi yàtọ̀ díẹ̀. kí ló fi yàtọ̀. ohun tó fi yàtọ̀ ni pé tẹ́ ẹ bá rí èmi lórí pé mò ń ṣe agbódegbà mò ń ṣe fún ẹgbẹ́ tí mo wà mo dẹ̀ ń ṣe fún àwọn tí ẹgbẹ́ mi fà síta ni. okay. but ti àwọn tí bóyá a kàn pé ókè àsìkò ìdìbò ó ti lo ìpolongo tó ẹjọ́ ẹ wá bá wa polongo àwọn yẹn yàtọ̀ àwọn yẹn ò ń ṣe pure politician ẹ wá bá wa polongo n ta bá ní ká fún ẹ mọ́ lọ. Bẹ́ẹ̀ wá we believe in our party a dẹ̀ believe nínú àwọn tí a yàn wípé òkè àwọn tí a fẹ́ kọ́ ṣojú wa nínú ìbò yìí àwọn tá a fẹ́ tá a fà síta ni ṣe rí pé yàtọ̀ wà so irú àwọn tá a fà síta yẹn nítorí wípé à ń ṣe òṣèlú yẹn on daily basis èyí tí ò bá ṣe dáadáa a ní access sí láti sọ pé wow àwọn aráàlú ń tọ́ ń sọ ọ̀dà o kí la fẹ́ ṣe o for instance ní local government tèmi at any point in time kò sí àárọ̀ ọ̀sán alẹ́ òru gbogbo ẹ̀ ni mo ń wọlé chairman mi freely láti máa tán local government bo ni ẹ ṣe Òṣòdì. no Àlímọ̀ṣọ́ okay. bet Àgbàdo Òkè Odò. okay lọ́dọ̀ yẹn bọ́ sí. lọ́dọ̀ mi bọ́ sí. now the new chairman tó ṣe débẹ̀ I want him to settle down. okay. tó bá ti settle down because èèyàn ò lè gba ipò alága débi oṣù bíi méjì mẹ́ta kẹ́tí sáré lọ máa bombardẹ̀ pẹ̀lú iṣẹ́ tó yẹ kó ṣe. I want this, I want you to do this, I want you to do that. So ìyàtọ̀ ẹ̀ nìyẹn pé olóṣèlú lèmi ó yàtọ̀ sí àwọn tí àwọn eléré àgbéléwò tẹ́ pé wà kó fún wa bá yín dìbò púpọ̀ ni wọ́n dẹ̀ tún ṣì nàka àbùkù sí yín pé ẹ̀ sanwó àwọn. àwọn tó bá pè wọ́n ni kàn lọ bá. ẹ̀yin yọra yín. nítorí pé ṣe rí ntẹ̀sọ̀ ẹ̀ àwọn tó ń pè wọ́n ń fún wọn lówó. ṣé kò wá tó ni. kò délẹ̀ ni. ṣé mọ̀ wípé ẹ̀yin ni mo mọ̀ tí mo pè. bẹ́ẹ̀. ẹ bá mi pe àwọn èèyàn yín kàn wá bá mi ṣe polongo. ṣé mọ̀ pé tí n bá máa sanwó náà bóyá àwọn tẹ́ ẹ pè bóyá 50 ni wọ́n máa ti ṣe calculations lágbájá o àwọn tó pè owó wọn rí ó kù sẹ́yìn lọ́wọ́. láti jẹ́ kó ṣàn lọ́lẹ̀. láti jẹ́ kó ṣàn lọ́lẹ̀ tí ó bá wá ṣàn lọ́lẹ̀. ẹ̀yin ti yọra yín lóòótọ́ torí pé kúkú ti sanwó. ó difficult fún olóṣèlú láti pe anybody even nínú òṣèlú pàápàá ẹ lè pe àwọn èèyàn pé mo fẹ́ ṣe polongo ẹ wá bá mi ṣe polongo bójówó mọ́tò ẹ fún wọn padà wọ́n filé àtọ̀nà ọ̀lẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ò jẹun kan tó kúrò lé so wọ́n ní wọ́n máa ń sọ̀rọ̀ yẹn a lot wọ́n ní tó bá fẹ́ dìbò wọ́n á fún ọ ní 2,000 wọ́n á fún ọ ní 1,500 5,000 pọ̀ jù. kì í ṣe nítorí wípé kán lè dìbò ní 1,500 nítorí pé àwọn tí wọ́n ń gba 1,500 2,000 ẹ̀ jó lóṣù nítorí pé mo wà involved ni mo ṣe mele yìí. okay. ó tún lè ṣẹlẹ̀ lọ́nà míì tèmi ò mọ̀ ọ́n bẹ̀tẹ̀ tí mo mọ̀ ní pé ẹ fún àwọn tó jẹ́ kọ́ olóṣèlú bí ìgbà téèyàn wá kí í tẹ̀lé rí pé iṣẹ́ ìlú náà wá ṣe iṣẹ́ tí ẹ ti dìbò ẹ ti lọ ẹ gba 2,000 yìí láti lè fi appreciate láti wọ mọ́tò ni. kò ṣe pé owó ìgbowó ìtẹ̀ka wọn lọ san. àwọn tó wá ń sanwó tẹ̀ka lè máa sanwó tẹ̀ka o ẹ má ṣì mí gbọ́ o. okay. àwọn tó sanwó tẹ̀ka wọ́n lè máa sanwó tẹ̀ka o but ohun tèmi mọ̀ tó dá mi lójú tí àwọn èèyàn máa ń gbé síra wọn ni pé tí a bá pa òun lóṣèlú tí a bá pẹ tó lóṣèlú bá pera wọn pé ẹ jẹ́ ká pàdé ń bi báyìí fún meeting báyìí àbí fún iṣẹ́ báyìí tá a bá ń lọ tán wá há 2,000 tán wá 3,000 láti fi appreciate pé ọ̀pọ̀lọpọ̀ kàn dédé jí kúrò nílé ẹ̀ kò jẹun ọ̀pọ̀lọpọ̀ ó wọ mọ́tò
ẹlòmíì ná 5,000 wá ẹ pé nígbà tó wà máa lọ 2,025 lọ́ máa há fún wọn ṣùgbọ́n nítorí pé wọ́n ti ní máa ń pé njọ́ kan jọjọ́ kan àdàfẹ́mi náà nínú òṣèlú yìí bí mi ò kàwé tí mi ò tọ́mọ tí mi ò lè jẹ ipò kan mo máa bímọ tèmi náà ṣe máa fà kalẹ̀ so òun lọ́pọ̀lọpọ̀ kí la ṣe ń ṣòṣèlú torí n tá a fẹ́ jẹ́ àti n tá a fẹ́ jẹ. àmọ́ kéèyàn má jẹ́ kí káwọn olóṣèlú náà má jẹ́ kí nǹkan tán fẹ́ jẹ kó overshadow nǹkan fẹ́ jẹ o orígbà míì nǹkan fẹ́ jẹ yẹn máa affect wa o. olóṣèlú lẹ́yìn náà. kí ni mi fi ṣèṣèlú sà. olóṣèlú ni. ṣé nídìí Oyinmomo yìí mo tún ṣe ṣòṣèlú. rárá àbí mo ṣòṣèlú tí mi ò mọ̀. nílé ni. láàrin àwọn ọmọ. nílé generally tí ọmọ yín kan máa bá yín tó bá sọ nǹkan kankan tẹ́rí pé n tó sọ yìí tó dẹ̀ fẹ́ kẹ́ báwọn bá bàbá sọ tẹ́ bá wò pé n tó fẹ́ kí n sọ yìí má jẹ́ ká sọ bẹ́ẹ̀ ó mọ nǹkan tí máa ṣe tó bá fẹ́ rí owó yẹn ó ní ọ̀nà míì tí máa bẹ́ gbégbà dáàdi á lè fún ẹ lówó òṣèlú lẹ ṣe. We are all political animals a kàn ń tọ́ra wọn ní. bó ṣe jẹ́ nìyẹn. tó ẹ jẹ́ kí n dúpẹ́ lọ́wọ́ yín pé nínú àìráyè yín ẹ wáyè láti wá darapọ̀ mọ́ wa láti wá dá àwọn olólùfẹ́ yín lóhùn lórí ètò Oyinmomo láti ọ̀dọ̀ aláṣà tó lùdarí iléeṣẹ́ AK Media Concept tí wọ́n ṣe agbátẹrù àti onígbọ̀wọ́ ètò Oyinmomo wọ́n ní ká fún ìlẹ́bùn ráńpẹ́ yìí pé lóòótọ́ ó kéré gan-an fún fọ́yìn wa ń tagbé wá àwọn nìkan olùkọ́ wọ́n jẹ́ olùkọ́ wọ́n jẹ́ eléré àgbéléwò wọ́n jẹ́ ẹni tó ń ṣòwò ilé ẹ̀ tún jẹ́ olóṣèlú wọ́n ló kéré gan-an kó má yẹ pé lẹ́yìn ilé ọlọ́pàá máa kó everybody wọ́n ní àtọ̀rọ̀ gáfárà o pé ẹ ṣeun gan-an o. èmi gan dúpẹ́ mo dúpẹ́ pẹ́ òkú lọ́wọ́ AK Media ẹ ṣeun gan ni tí yàtọ̀ sí pé èèyàn jẹ́ àwọn tẹ́ ti kà sílẹ̀ yìí ìfẹ́ náà ni ojú ọ̀run tẹ́yẹ fò láì farakọra tí tẹ́ bá ń pe àwa tá a jẹ́ tá a wà ní mídíà ẹ lè pè wá tán lọ́dún mẹ́rin lóòótọ́ ni kẹ́ máa pè wá lẹ́yọ kọ̀ọ̀kan kẹ́ ẹ̀ máa èrò pọ̀ ńlẹ̀ so ìfẹ́ náà ni so mo dúpẹ́ lọ́wọ́ yín iléeṣẹ́ yín ò ní jóná òkè lọ́wọ́ yín máa lọ lágbára Ọlọ́run ẹ̀yin náà tẹ́ wá jẹ́ òṣìṣẹ́ iléeṣẹ́ náà lágbára Ọlọ́run ibi gíga láyé yín kékeré ní AK Media máa jẹ́nu tọ́lọ̀ máa ṣe fólúkálukú yín AK Media náà wà ní rẹ̀yìn bó ṣe máa jẹ́ nìyẹn. lọ́la aláwọ̀lá kúwátà ìlàbílẹ̀ ilẹ̀ àti praise the Lord o eriwo. ẹ̀yin náà lẹ pè já. mo lérò pé gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Oyinmomo ẹ tún jẹ́ gbádùn ẹ̀ bá ṣe gbé wá fún yín fúnra mi èmi máa ń rí Aina Gold Estate ṣèbí brand yẹn nìyẹn kí n lorúkọ mi torí mo mọ̀ pé nínú àwọn tí wọ́n ti sọ wípé wọ́n kú ojú òṣùwọ̀n wọn dáńtọ́ pé wọ́n wà credible ẹ wà lára àwọn tí wọ́n ti kà lẹ́nu ọjọ́ mẹ́ta iná lèmi náà bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ pé àbáyàn tún ilé ṣe ìyẹn interior designing tàbádẹ́ ń sọ̀rọ̀ náà wọ́n máa ń dárúkọ àwọn èèyàn kan pé kò sí màgòmágó nínú iṣẹ́ àmọ́ tàbárẹ̀ àwọn olólùfẹ́ tí wọ́n fẹ́ kó àwọn ọmọ wọn lọ sí ilé ìwé ẹ̀kọ́ yín ṣe a lè rí orúkọ ẹ̀ káwọn èèyàn lè mọ̀ pé àbájọ adẹ máa ń kọjá ń bẹ̀ ọ́ àmọ́ pé Aina Gold ló ní. B Gold Schools. B Gold Schools ìyẹn ni pé kò ń ṣe ẹyọ kan kò ń ṣe méjì schools ni tọ nursery primary and secondary. lágbára Ọlọ́run yunifásitì Adélẹ̀ Àmín. torí bẹ́ẹ̀ náà ṣe ṣe BSc lọ́dọ̀ Mama Rainbow tẹ́ padà lọ ṣe masters lọ́dún fa lágbára Ọlọ́run tẹ́ bá ti ní yunifásitì àwọn èèyàn á máa ṣe BSc wọ́n á máa ṣe BA wọ́n á máa ṣe MSc àti gbogbo ẹ̀ lọ lágbára Ọlọ́run iṣẹ́ yín ò dẹ̀ ní dìṣẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ wípé ẹ ti pé 62 pẹ̀lú pride a máa rí yín ní 72 a rí yín ní 82 a rí yín 92 lẹ́yìn 92 báyìí kẹ́yìn àtẹ̀jẹ́ Gabriel kẹ́ ṣe family meeting decide ìjọ tẹ́ bá dẹ̀ fẹ́ Jésù Olúwa wa ẹ̀yin wọn lórí ètò Oyinmomo mo lérò wípé bá ṣe mú wá fún yín ẹ tún jẹ́ gbádùn ẹ̀ fún gbogbo ẹ̀yin tí ẹ wà lórí African Magic Yorùbá afẹ́fẹ́ ilé ìdúpẹ́ lọ́wọ́ yín pé nínú gbogbo ìgbà tí ẹ máa ń kan sára sí wa pé àṣẹ ó dáa àtẹ̀yin tẹ́ máa tún sọ wípé àṣẹ náà ó dáa èmi máa sọ pé nǹkan tí mo ṣe ó dáa láíláí ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ torí ẹ̀ máa filẹ̀ bẹ́ẹ̀ fún yín ẹ wá jẹ́ kí n fi àsìkò yìí kí wa wípé a kú palẹ̀mọ́ ọdún tó ń bọ̀ lágbára Ọlọ́run ọdún abáwa láyọ̀ ẹ dákun torí Ọlọ́run ẹ mọ̀ kó mo máa sọ ẹ má kọjá ayé yín o in tó bá mọ̀ díẹ̀ má jẹ o
ibi tí wọ́n bá pè é sí máa lọ bó ṣe pé bọ̀dá kan síbi kan nìyẹn tán lọ yọjú blow lọ tún padà yọ tún tì wọ́n níwájú a ṣe ń bá wọn wá doctor àti dentist tó máa ṣe filling fún wọn oúnjẹ ayọ̀ la máa jẹ lọ́dún yìí ẹ má jẹ́ ká kọjá àyè wa Jésù agbára wa orúkọ tèmi Oyípadà Olúwadámilọ́lá ọmọ Ọbanirẹ́ ká fi ìdùnnú àti ayọ̀ pàdé nígbà mìíràn ó dìgbà.